láti ojú ayé ṣé ìwà Adam làwọn tí ó hàn lórí tẹlifíṣàn ó gba àwọn afáàyè tẹ̀ ń sọ pé àwọn lára wà láàyè wọ́n wà nínú ìdà ìkó ayé ń gbà lẹ́yìn náà dẹ̀ gbókò lọ́wọ́ wa dìde torí mo lẹ́ẹ̀kì òdodo ọ̀rọ̀ gan mo sì dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti dá mi mọ̀ lórí ẹ̀ wọ́n dẹ̀ ń sọ dáadáa èmi náà dẹ̀ ń gbọ́ ohun tó dáa tí ń dùn mọ́ mi nú ó wá ń jẹ́ kí n lè máa nífọ̀kànbalẹ̀ láti máa tẹra mọ́ òdodo. ṣé ní ọ̀rọ̀ Ànábì Dáúdà yẹn wọ́n fẹ́ kó èmi àti ẹlẹ́kọ̀ọ́ ni pé ẹ̀kọ́ tó kọ́ wa òun ni ká múlò. tẹ́rí mo wà disappointed pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n ń sọ pé àwọn ń gba doctorate tàbí professor láwọn àfáà ní ìsìn àfáà wa ní ìsìn mo wà disappointed pẹ̀lú ọpọlọ wọn yẹn ò ṣe tó. ọpọlọ yóò mú yára tó ìmúṣẹ́wò kámúṣẹ́múṣẹ́ tó. ọ̀rọ̀ Ànábì Dáúdà tí ọ̀rọ̀ àyà kò sí nínú ọ̀rọ̀ àkídà àgbọ̀rọ̀ gbé sínú àkídà ẹni bá ń gbé sínú àkídà kò lọ́pọlọ. ó tó ìlọ́pọlọ tó. ó dà kó jẹ́ professor. ó jẹ́ professor bẹ́ẹ̀ lọ́pọlọ kó bá dọ́kítọ́rẹ́tì kò lọ́pọlọ tó. kò gbọdọ̀ wọnú àkídà. kò gbọdọ̀ wọnú àkídà. ẹ̀yin máa yí òdodo wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. má gbé tó jù ọ́ èèrà rẹ má gbé tó jù ọ́. èèrà rẹ má gbé tó jù ọ́. Ṣé ọ̀rẹ́ bí wọ́n bá ti bí. Cut your coat according to your size. According to your size. Nípa bá ti fẹ́ bá lè control rẹ̀ lórí ọkẹ́ sílé. Fẹ́yàwó yàwó sílé. Ọmọ yàwó yàwó sílé. Ọmọ yàwó sílé. Ọmọ àwọn ọkọ̀ sílé. Ọkọjá yìí. Ọkọjá yìí. Ọkọjá yìí ọkọ̀ sáìsì ẹ. Ẹlòmíì tọ́bù rẹ̀ ni pé gbogbo tó bá jù lọ ni máa náwó. Ó ní máa náwó mọ́ tiẹ̀. Ìkọjá yìí. Ìkọjá yìí. Ẹlòmíì wà ó mọ bó ṣe mọ. Yóò máa wá wo olówó máa wò ẹ wo ìgbà tá a bẹ̀rẹ̀ prógrámù tẹlifíṣàn ẹ wáyé ìgbà tá à ń ṣe LTV nígbà náà LTV tá à ń ṣe àwa ń ṣe pẹ̀lú àníyàn tọ́lọ́hùn a ṣe nítorí ká lè rówó ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì dókítà agbáromi èmi náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ti kó bá wọlé. 1992 láti mo kọ́kọ́ bẹ̀rẹ̀ OGTV nígbà tí gbogbo àwọn yẹ́mi sí gbàngbó sí àwọn náà ti dọ̀gá ńgbà náà Taofiki Akíndélé àbí gbogbo wọn bá rántí yóò gbá yẹn ẹ̀rọ orúkọ tí wọ́n ní kó mọ̀ dáàkọ́ ilé ògùn bàbá Fákẹ́yẹ kankan ní bàbá wọ OGTV that was 1992 ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe prógámù lójú so èmi sáà ń bá tèmi lọ kò sí tó kàn mí pẹ̀lẹ́ nìkan má máa kọ bí ibẹ̀ àdìsúlẹ̀ mọ́nà Adégúnwà ó ní ọ̀gá wọn ń gbà ó ti tó ó lọ̀gá wọn gbà yẹn so kí ni fẹ́ lò sáà kan nìyẹn. sáà kan nìyẹn. àwọn ilé ẹbí ìdè bẹ́ẹ̀ náà ká fẹ́ sí kọ́lẹ́ ti ṣe. àwọn mọ́kílídù. bóyá ń rún ẹ̀yìn àwọn náà ṣe ẹ̀wọ̀n iye owó tá a ń dàálẹ̀ síbẹ̀ yìí. ó bá bẹ̀ lọ. ẹ̀wọ̀n iye owó tá a ń dàálẹ̀ sí Lagos Television. ẹ̀wọ̀n iye owó tá a ń sí MITV. lórí iṣẹ́ dáwà yìí. social media wa dé là ní mọ ẹgbẹ́ ara wa. àwọn ẹgbẹ́ ara wa máa. social media wa dé àwọn ẹgbẹ́ ara wa máa pé pọ́n lọ́dọ̀ ní ọ̀kẹ́ kan kó bẹ̀rẹ̀ kó kéré. pé owó ńlá la fi ṣe ń gbà yẹn. títí dì sí. so tó bá wá di wá di sí ẹlòmíì tó wá jáde àwọn òpin àbí ọ̀dà níbo làwọn àfáà yín wà nígbà yẹn. àwọn àfáà yín tẹ́ ń pè ní nǹkan ní ìsìn níbo náà wà. láti ojú ayé ṣé ìwà Adam làwọn tí ó hàn lórí tẹlifíṣàn. dáadáa ó sì ti balance wọ́n ti báyìí adẹ̀ ti balance láti ojú ayé ṣé ìwà Adam tó ń bẹ láyé. gbogbo àwọn afọ ayé tẹ̀ ń sọ pé àwọn lára wà láàyè wọ́n wà nínú ìdà ìkó ayé ń gbà yẹn. lẹ́yìn tí náà dẹ̀ gbókò lọ́wọ́ wa dìde. Àti ní Tanzania àti ní lọ́wọ́ àfáàjú náà lè fi tó wáyé náà ní kàkùnkiri. Báyọ̀ ti lóòrùn pẹ̀lú ìgbọ́ Ọlọ́run. Ẹlẹ́bìí fún bàtà lábíà. Ẹni bá sì láyé ẹ̀dáadáa pẹ̀lú wa tí ẹlẹ́ ìdá. Ẹ̀yin ọmọ ṣe ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ní. Ìtàn bẹ́ẹ̀ bá pa ìtàn tó bá jẹ mọ́ ànábì Ọlọ́run kankan. Ẹ má máa ronú padà sẹ́yìn. Kìnnìkan ẹ má máa tú sí ẹ̀. Tó bóyá kò rí bẹ́ẹ̀ ẹ má máa ro nǹkan kan ànábì Ọlọ́run tán ní. Ọlọ́run kankan lé ní ọba ní. Àwọn ìṣúlẹ̀ mọ́nà ọba ní. Òun náà ṣe irú ẹ̀. Ipò ìṣúlẹ̀ sẹ́wù. Ó gbé obìnrin kan láti ìlú òdìgí jọ́sí lọ́jà gbogbo wá
tẹ́mi ló fa tọ́lá fi bọ́ lọ́wọ́ rẹ̀ mo ti pàtẹ́yẹ náà fún yín káwá sọ pé àní sọ tó ti ṣẹlẹ̀ láti àwọn ìtẹ̀síwẹ́dì nígbà tó jẹ́ tẹ̀síwẹ́dì ńkọ́ tí ò ṣẹlẹ̀ ní àìsọ́ làbùsí ẹ̀kọ́ ta fẹ́ kọ́ mẹ́rin ní kókó ni pé mọ̀wá rẹ̀ mọ̀wá rẹ̀ ọjọ́ lórí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáré ìdáwọ́dà àwọn tó ọ̀nà wa mọ̀nà gàwùyàwó yàwó pẹ́ẹ́nì wọn tó láti bí lọ́dà náà sí pé ọ̀ọ́kàdé ló yọ ọ̀ọ́pẹ́ ní ẹ̀wọ̀n ọ̀ọ́pẹ́ ní síjínù wọ́n fi kọ́ alẹ́ pọ̀ ní òkòlù ṣẹ̀ríà òkòlù ẹ̀sìn ẹ̀yin dókítà wa ẹ̀yin pòfẹ́sọ̀ wa àtẹ̀yìn olóyè wa nínú ìsìlámù ẹ máa ṣe sùúrù tẹ́ bá gbọ́rọ̀ ẹ máa wo tíra mo kàn fẹ́ mọ́ ọ̀rọ̀ yín mo bẹ̀ yín ẹ dákun a máa wo tíra dáadáa ẹ máa wo tíra gan ká ló sì máa fi lára àbí ọ̀tẹ̀ àbí kò sí lọ́ba àbí kò sí lọ́ ẹnìkan ká ló máa fi dájọ́ ká ló máa fi sọ̀rọ̀. ọ̀rọ̀ ti kọjá níta bá wí ni irọ́ àwọn èèyàn ó kò sí ẹni tí ò bá ń bẹ́ẹ̀ wọ́n kù sí ó ọlẹ́sìn. làwọn bá pòfẹ́sọ̀ tó bẹ́ẹ̀ lọ. Ọlọ́run alágbára yóò ṣàánú wa o.